G on the beat. Àbá mi ni o, àbá mi ni. Àwọn àfá wa ní Ìlọrin tí wọ́n kọ́ wa ní kéwú ọ̀rẹ́ Ọlọ́run ni wọ́n ṣe ọ̀rẹ́ Ọlọ́run òdodo tábà fi torí wọn bẹ́lúwà wàláì tàláì súnmọ́ bí láì yóò sì máa ń ṣe wẹ̀ náà pé bá a ṣe ń kọrin tá à ń dá wákà ọ̀pọ̀lọpọ̀ ń rẹ̀rín àwọn ọlọ́pọlọ ń ṣubú tá a jọ wà nú ara wa ká tó kú omi kílò tó sùn ayé lòní ò ti bàjẹ́. àwùsù bí la ṣé òwe pé lẹ́sẹ̀ ni. ẹ má sọ àwùsù ẹ rí i pé inú kéwù òyìnbó díẹ̀ díẹ̀ máa ń jẹyọ àwùsù bíi láì ń wá dàbí gba LIE láìpẹ́ yẹn ń parọ́ ẹ má parọ́ fúnra yín bí èèyàn bá ń parọ́ tí ọmọ ẹni tí ń parọ́ fún ká ẹ tún sọ pé àwùsù bí láì. àwùsù bí láì. ẹlòmíì ò sì jẹ ìfọ́tí lẹ́nu láì. wọ́n sọ pé níta ń jẹ sẹ́nu wa ní ń pa wá torí bẹ́ẹ̀ yẹn bá gbé májèlé mi yóò kú. bẹ́ẹ̀ ni bàbá. àmọ́ tó jáde lẹ́nu wọn ń gbà mí náà yóò sì tún sẹ́wọ̀n àlà. bẹ́ẹ̀ ni. tó bá kàfá kàrọ́ búkà kàmú yẹ kì fi kàwá kí fà tán kàmú káfù wà kàkà mí kàlà mí kàlà kí o sì wọ́n mọ́lẹ̀. kàkàrùkà yìí fi kàrà yìí kàrà fi kàbàdín yàkí múṣàkì ṣàkàtà kàlùkùlùkì ní fúlíkì. Allahu Akbar. gbọ́dọ̀ ń tóbi lára ẹni tó yan gbọ́mọ́mọ́ láàyò àwọn aláàjì wa àwọn bàbá wa rẹ́sì yóò sì rẹ̀ yín yóò rẹ̀ yín bẹ́ẹ̀ni torí tí ó bá rẹ̀ yín ẹ̀ ní dẹ́kun àti mọ́ ọmọ gbó ọlọ́run kọ́ ló fi gbó sí yín lọ́kàn àwọn àlùjọ̀nú bẹ̀rù àlùjọ̀nú èéfín àwọn náà fagbó sí yín lọ́kàn ẹ̀ sì ń fagbó ọpọlọ ẹ tún sọ pé láìlá ìlàlá ọlọ́run má bàa yọ̀ wá jẹ́ ẹyọ kan ni ẹ má fagún ẹ dákun torí ọlọ́run ẹ má fagún bẹ́ẹ̀ni bàbá ṣe rí àmì kan ń bẹ fún stop ní káyín wọ́n máa kọ́ ọ́nù ìwé tó bá kọ̀rọ̀ títí káyín kéégùn ẹ sọ pé àmì ẹ ṣàrú àbàbà orí yín ló burú àwòbàdàn bí ẹni wọ̀yọ́ ní tí ọkàn yín lẹ́mọ̀ dá sí ẹlẹ́kẹ̀ẹ́ papò bí àmúṣọ ayé yín ṣe bàjẹ́ báyìí ní alóṣàwùsù. astagfirullah èmi mo sọ bẹ́ẹ̀ rárá. ẹ dìde ẹ fò sókè Allahu Akbar ẹ jókòó gbogbo tó wú láyà yín ọlọ́run ní jẹ́ wálẹ̀. àmín àmín. ẹjọ alájà yìí kí lorúkọ yín náà. àìsàn. mọ̀mọ́ kọ wọn mọ̀kàn mọ́mọ́ fẹ́ kan sọ ni kí ló tẹ̀ ń gba wájú gbẹ̀yìn má lẹ́yìn tẹ̀sùbà mọ́rí o tí bá lẹ́yìn tẹ̀sùbà lórí wàláhì ẹ̀ sì jáwọ́ jà. bẹ́ẹ̀ni bàbá. ẹ mọ́ bẹ̀mí lẹ́bí òfò ọmọ tó bá ní ọ̀sásìrí inú ayé tí ń ṣe lọ́bi sọ pé kò sí ti ń jáyé. bẹ́ẹ̀ni bàbá. tí n bá hun orúkọ rẹ sára àdá tí mo fi gégi ọ parí tí ẹ bàjẹ́ nù ayé ni génu ó di 99 years bẹ́ẹ̀ ni mo sọ ó di 99 years káyé rí ó tó dáa ẹ dìde ẹ fún wa Suratul Ikhlas. bani ẹ dìde kẹ́ ẹ fún wa ní Suratul Ikhlas. ọ̀pọ̀lọpọ̀ nínú yín láti kọ́ orí ẹlòmíì kan dógbé ọpọlọ ẹlòmíì dọ́ta. ẹ̀sùn báyìí. Alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ẹ tó sọ ní tẹ́fẹ́ ẹ̀bọ bẹ́ẹ̀. ọgbọ́n Suratul Ikhlas ní ẹ̀ka ẹ̀ ń sálà. Ismi Asisatu. Ismi kíni láìsí àwọn ọmọ onímọ̀ olùdí tí wọ́n ní ẹwà bọ́ta ẹwà àwọn àháórí yín ẹwà sọ lójú àwọn òbí ẹ̀fọn Suratul Ikhlas ẹ̀ mọ̀ jọ pé kí wọ́n ń kó bí àwọn bàbá àsọ̀nù. Bismillahirrahmanirrahim. àwọn òbí yín náwó dànù lórí ayé yín orí yín ti gbégbó dànù.
ẹ̀bọ́ wájú ẹ̀ wá kúnlẹ̀ ẹ̀yin lè pè ń jà. ìpẹ́tẹ̀ ẹ̀ kí n ṣe. ẹ̀kúnlẹ̀ báyìí ọlọ́run kúnlẹ̀ ẹnu sọ́ọ̀tì yìí ìlànà nàbí wájú rẹ̀ ẹ má kàn kankan ẹ̀kúnlẹ̀ ń bí ẹ wà bẹ́ẹ̀ ṣe wà náà ni ẹ ṣe wúlẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní kárẹ́nẹ́sẹ̀nsì ọ̀kárọ́bìsì wájú bàbá wọn láti délé ká máa sọ pé kọ́mọ̀ ṣe dáadáa ká máa tún tí wọ́n kọ́ wa ká máa túkà ká máa sòsì rọ́bìsì ló ṣe tó ti rí bá mo ṣe yẹ ara rẹ̀. ìwọ tó wàá fọkàn sí gbogbo nǹkan tá a ní ẹ mọ̀ ọ̀kà dèdè kọ ọ̀kà fún wa Suratul Ikhlas kọ́ jọ wọ́n lójú àwọn olódò tí ń bẹ nínú bí ẹ jọ wọ́n lójú Suratul Ikhlas pàápàá ìwé wa lójú kan ṣe ìnáwó. Ṣéwù Aláàjì Àfà ẹ dákun mọ̀ ní arábìsì Yorùbá rẹ̀ mọ̀ mọ́. Bàbá ọ̀dà ẹ má wọ́rí ọmọ tó bá lóun yẹ alágbàákò bẹ́ẹ̀ni bàbá pàtó yìí yóò gbọ́ sọ̀pọ̀lọ rẹ̀ mo jẹ́ jẹ́rìí o lè rí gbẹ̀ngbẹ̀ báyìí bíi rẹ́rí owó mi kọ́ ọmọ nǹkan kan lé eke kórí ọdọ́ta Suratul Ikhlas tọmọ ọdún méjì ń kà bẹ́ẹ̀ni bàbá ó yẹ ká Yorùbá rẹ̀ tẹ́lẹ̀ mọ́. Bàbá àgbà ooo. Bàbá bẹ́ẹ̀ nù kíláàsì tán ní nǹkan. Bàbá àgbà. Bàbá láì rẹ́rù ọ̀run. ẹ ṣe kọ́ ní bàbá o bàbá o bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Bàbá o bàbá o bàbá o. Olúwa dá bàbá sí fún wa. Wọ́n ní ẹ pàtẹ́wọ́ fún un. ẹ rí gbogbo ọwọ́ tó wá pàtẹ́wọ́ mu tí ó bá lu àwọn alájà wa kílẹ̀ forúkọ yín. Sídíkàtù ọmọ Yusufu. tí ó bá gbogbo ọwọ́ tó pàtẹ́wọ́ tí ó bá lu alájà wa Sídíkàtù ọmọ Yusufu ò ní sórí. ọlọ́run ti mú rẹ́mi tẹ́fà ẹ̀bà náà fi wò lágòdì nìbàdàn irọ́ ni kò jọ ohun tí ò ṣẹlẹ̀ ní ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ kò dáa. ọ̀gá mi ẹ dúró náà kí ló ṣẹlẹ̀ ọmọ orò. bọ̀bọ̀ ọmọ támákì ìjọ yẹn bọ̀bọ̀ yẹn ń ṣe rọ́ọ̀mù nídìí tíkẹ́ẹ̀tì o ó dẹ̀ sọ fún yín èmi ti bójú ẹ̀jẹ̀ pàtún à ká ṣẹlẹ̀ kejì fún ẹyin rẹ̀ gbé mi lọ́mọ kí ló ṣẹlẹ̀. àtìgbà tí chiama ti mọ ọmọ yẹn dé páàkì ni mo ti mọ̀ pé ó lè wà lójú ọmọ yẹn. Ìbàdàn lọmọ yẹn ti wá mo sọ fún yín. ni mo ti mọ̀ pé ó lè wà kí n ṣe gbogbo arábàdàn ló ń jalè olóyè burúkú lọmọ yẹn ó kọ́ mo lè mọ́lẹ̀ ni. Wèrè kan ségò kiri. ó kọ́ mo lè mọ́lẹ̀ ni tá a bá mú yàn bá páàkì chiama máa ní ẹ ó yá àti mo lè wà páàkì o àti ṣe kinní kan o chiama ló mọ ọmọ wa tó ń jalè ń páàkì. chiama ẹ̀gbọ́n alábọ̀dé. ló ṣojú wa ìyàwó àkóbá ló ṣojú yìí. ọkọ ìwọ kọ́ lélẹ̀ máa wojú bóyá ga náà. Bọ́dá wa yìí ẹ kálẹ́. kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ìyàwó àkóbá. Ọkọ mi ní ilé kéwù wa náà mo ti ń bọ̀. Ọmọ àmọ̀gbé táìtẹ̀ máa dé nílé. Ní òní nígbà tí adọ́dọ̀ wa àáfàá wa tí wọ́n máa ń kọ́ wa ń kéwú. Gbogbo a sì jókòó ọlọ́mọ kan tí mẹ́rin àti sáré ó kọ rẹ̀. Wọ́n sì pàṣẹ sáré pé káàtì tọ́ka kéwú kan. Ó sì dìde ńgbà tọ́ka kéwú kọ̀ mọ́ kà. Mo sì bá wí. Àáfàá wa ní Sídíkàtù pé kí n ka tọ̀dọ̀ mi mo sì dìde. Ńgbà mo sì dìde ǹjẹ́ kó wọkọ̀ mi ó wéèsì náà ni. Mo sì bọ́ bẹ́ẹ̀ mo sì ka kéwú. Mo ka kéwú tán bí wọ́n sì sọ wípé ẹni tí ọba dáwọ́ náà sídí nínú yín kò ní sórí rẹ̀. Oye nọ́tà ni. Bí wọ́n ṣe wọ́n dáwọ́ pọ̀ nà mí mo jìyà papọ̀ ní àìsí. Wàhálà díẹ̀ àkóbá púpọ̀. Who price am? Ẹni tó bá náà ní sóríire. Who price am go pay now? Wàhálà. Ẹni tó bá náà ní wọ́n jẹ́ ní sóríire. Àṣẹ. Lọ sí ẹ báyìí. Tó ẹ pé mo ti sọ fún ẹ. Mo ti sọ pé àfàwèrè àròlé àná bí àbíkílẹ̀ ti máa pè yẹn. Àfàwèrè làfà yẹn. Ó yá mo ti bá pàdé 50-50 rí. Àfà wa. Mo ti bá pàdé 50-50 rí. Ṣé èsì támọ́ọ̀kì tẹ́mọ́ ti ń fa kí? Káṣà ilé aṣẹ́wó ta sí lọ́ máa gbowó ta. Mo ti bá pàdé mẹ́rin. Bẹ́ẹ̀ tiẹ̀ sí tì náà kí ló rẹ̀ kí mo fẹ́ ṣe. Mo máa pẹ́ kí n ṣe wọ́n máa dán mi tó bá wà. Gbogbo aládùúgbò. Àkóbá Èmi àkóbá. láti bí yìí tó máa fi dé mọ́ṣáláṣí yín wọ́n máa kọ̀lẹ́ẹ̀tì ni. Wàhálà di àkóbá púpọ̀. Ó yá ṣó lè dáná.
kọ́dà yín lè ṣe nǹkan lónìí wọ́n yóò pa gbogbo rẹ̀ dé ni kò sí nǹkan. o lè ṣe tẹnu o tún lè ṣe ti bí. àmọ́ gbé. bó ṣe ń kọ́ wa ní kéwú lọ́tún jà wá lọ́rẹ́ sí i. alájà ẹ jẹ́ àfi romantic life wúlẹ̀ ìtàlà wà lójú àwọn ọmọlé ìkéwú. ìyìn tí ń bẹ́ńlẹ̀ yìí yàtọ̀ sí ká máa ṣèfẹ́ àwọn ọmọ yìí kò fẹ́ ṣìfẹ́ láàrin wọn a sì fìfẹ́ a fi blọọ ti yín ọ̀pù ẹlòmí ò ṣòfò dànù èmi mo sọ bẹ́ẹ̀ fún yín ẹ jẹ́ kó rí yín ó pé bí n bá ń para lórí bíìtì ẹ má jẹ́ kí wáyé kí olú bíìtì sí o torí àwọn alágbàkọ òjò sí ọjọ́ kìíní àná tí Portable gbéye ọ̀ngídù ṣe pé kò fọyín ẹ̀yìn ń fa kinní kan wọ́n sì lọ lu bíìtì sí sáàsì mọ̀ pé ọ̀ngídù ó sì tún lọ jó sí ìyẹn òfò àbúrò yahoo sójà sẹ́rí àgbákò tẹ́sí ẹ̀yin méjèèjì ẹ̀ nífẹ̀ẹ́ ara yín ní kẹ́ ẹ fẹ́ ra yín o ní kẹ́ ẹ mọ̀ ní nǹkan pọ̀ àmọ́ nítorí pé ẹ ti jọ wà ní ilé kéwù kan ẹ jọ wà lábẹ́ àfáà kan bẹ́ẹ̀ bá ríra yín ń ta tí yàrá bá ń jẹ nìkan ẹ jà fúnra yín kì í ṣe nítorí ọ̀la ni. sórí ìgbà tí àfáà bá sọ fún yín pé ìfẹ́ ni ká lò lórúkọ kejì bí só ti eyín bá o ìfẹ́ ni ká lò. torí pé wọn ò nífẹ̀ẹ́ rẹ̀ o sì rí ibi tó ti ń fa pátá rẹ̀ yá o sì nìkan ba ayé ẹ̀jẹ̀ síbẹ̀ ọwọ́ àárí kọ́ọ̀dù rẹ̀ o tún wá sa sí Instagram bẹ́ẹ̀ ní sápátá pátápátá ńlá àfọ́jú kùmọ̀kùmọ̀ la àdẹ́tẹ̀ ojú àfọ̀nfọ́tàn ìjà ní í dálẹ̀. ìwà ṣètánì ló yẹ kó pọ̀ ni. ìwà ṣètánì tiẹ̀ ni. kó tó di pé àwọn ọlọ́pàá wọ́n báyé àwọn tán rèpù jẹ́ àti kọ́kọ́ báyé tiẹ̀ jẹ́ náà wọ́n á rìkọ́ọ̀dù ó gbà ní àwọn ọmọ amúgbó kọjá eléyìí náà wọ́n ló ti gbowó lọ́wọ́ àwọn amúgbó tán tó sí ẹ ọ wà lónìí ọ wà lọ́la ó ti gbowó ọkọ̀ evidence wà o àti ní kí massive blog kọ́bọ̀ post yẹ wọ́n náà fún ọ lówó ọkọ̀ ò ní lọ tọ́ bá fún ọ lówó ọ̀kadà ọkọ̀ ò ní lọ tọ́ bá fún ọ lówó ọkọ̀ ò ní lọ sọ́dọ̀ wọn àwọn èyí tí wọ́n á mú gbójó kẹ́rí wọ́n á mú ọ lágbóolé wọ́n lásọ mọ́ ń bẹ́ báyìí lówó bí ẹni pé wọ́n náà ti ṣetán àti gba sákàrù lábẹ́ wọn kẹ́tẹ́ tán náwó sínú underwear rẹ báyìí wọ́n bẹ̀rẹ̀ sí ní fa pátá ni olóòbùkú ká nípa ọwọ́ pátá tó ní lárí ó ṣeéṣe kán gbà ọ lọ́wọ́ wọn wọ́n ní tí wọ́n náà wọ́ báyìí tí ń rin tọpa báyìí ni. Gym swing. Subhanallah. ọmọ ilé ike ó ti ń wọ gym spring alágbàkò ó ní wọ́n ti sá wọn sàkúsà yìí nísìn àwọn tó ń fọnú rẹ wọ́n náà ti fọ́ lẹ́ẹ̀mejì ó tún kẹ̀kan wọ́n ní tukutu wọ́n tú sí ọlá láìsẹ́ pé ìran tú bàbá àta ni wọ́n tú ẹjọ́ tẹ́ ẹ bá sọ̀rọ̀ ayé yín ó sì bàjẹ́ àmọ́ ẹ̀sán tẹ́ ẹ fẹ́ sọ náà. kì í ṣe G-spring náà pé G-spring náà pé. àwọn pátá búkú tí wọ́n ń la pàákàdí kọjá táwọn ọmọ tí wọ́n ń lọ́mọ́rin táwọn ọmọ tí wọ́n ń lọ́mọ́rin nínú kíní kílọ̀bù tí wọ́n ń ṣàlàyé fún ọ̀tún àwọn òwúwọ́n rí. bọ́ọ̀lù ẹsẹ̀ mọ́ lọ kúlọ̀ bọ́ọ̀lù ẹsẹ̀ mọ̀ pé kúlọ̀bù. èmi ò fẹ́ gbogbo orúkọ bàtẹ́ mọ́ bá mi fà. ẹ gbomi lẹ́nu lójú àwọn èèyàn ẹ gbomi lẹ́nu nínú yàrá ìbòlẹ̀ ń bálẹ̀ ayé lọ́nà ẹ fẹ́ sáìdì rúdurùdu ẹ fẹ́ sáìdì èmi ṣé ń jàǹjà lùtì àròlé ànábì ní mi ẹ mọ̀ pé sáàkì ọpọlọ yóò sì kì tá ló sọ pé bàbá o ẹ mọ̀ pé wá kúnlẹ̀ báyìí olùsì mọ́ ń bẹ́ bí ewé ọ̀lẹ̀ bàbá ó ti lọ lé aláwọ̀ ayé ẹ ti bàjẹ́ ó ti lẹ́bu ó lápọ́nrán ẹ wètè. ṣẹ́gá mi mọ̀. ẹ má bínú ìdá yín mọ̀ tẹ̀sùbá alẹ́ yàsáyà yìí. èmi là kọ́ bá lò kó sùn olórí àwọn ọmọ tẹ̀sùmọ́ ládùúgbò yìí. ní rárá kó bá. ọkọ̀ sí ni. alápàjá rẹ bẹ́ẹ̀. ta ló lọ sí ní. ta ló lọ sí ní bàbá máa kó. ó ní sórí rẹ ìgò lẹ́nu ọlọ́dún mi ò ní sórí rẹ ìgò nínú ọ̀la ni ìgò lẹ́nu ọ̀rọ̀ mi o. alákùn mi láì àfà. ẹjọ́ kú yí ìgò lẹ́nu ní àfà. ẹjẹ́ kó kú wọ́n ṣe. ẹ wo àfà àsìkò táwa àsìkò jẹ́wọ́ ẹsẹ̀ àwọn ọlọ́gùn. ẹ̀yin ni. àwọn ọmọdé kẹ́wù ni ẹ̀yin lára sí. ẹni sórí rẹ. àfà ẹ wo ọ̀rọ̀ tó máa ń ẹ má lù wọ́n látẹ̀yìn ìtùbí lọ̀rọ̀ tó bá wà yẹ bọ́. For this area ládùúgbò èmi àkọ́bá lọ sọ̀sọ̀ wà ládìí àkọ́bá púpọ̀ mo respect Ọlọ́run ni o kẹ̀mẹ́ gbọ́ ládùúgbò mo dẹ̀ respect ànábì wa Muhammad sàlàlálí wa sàlà sọ́álì ànábì mo yájú sí ẹ o bọ̀ èmi ò respect àwọn àfa ilé àwọn àfa alátẹnujẹ ṣebí náà ti kọ́yọ̀ ké
èmi respect mo màmá ànábì tẹ́mi respect mo dẹ̀ mọ́ afá tẹ́mi respect àwọn ṣéèfù lálà ṣéèfù ṣàgàrí àwọn èèyàn nìyẹn Buhari ọmọ Musa àwọn afọ àtàwọn nìyẹn kì í ṣe àwọn afọ alátẹnujẹ àwọn afọ àwèrè lè tọkọra wọn síbí afọ àwọn màmá mu trọfì bó ṣe wà yẹn ó dẹ̀ màmá jọ gbóòmù olówó akọ rẹ̀ síbí báyìí torí kọ́ máa nà ìyàwó tèmi ó yá ládùúgbò mo ní ládùúgbò kò sí mọ́ṣáláṣí mọ́ àkọ́bá lọ kóso ló sọ bẹ́ẹ̀. àfà ṣíbobo ṣíbobo. a mọ̀ sọ̀rọ̀ ẹ mọ̀ gbọ́ alẹ́ nu pé gbogbo nǹkan lẹ́mọ̀ nílé kéwú ọ̀dà ẹ̀yin náà ajé àtẹ̀sílímátì ẹ̀yin là ń bá wí ẹyẹ wẹ̀yìn. ẹ má bínú pé mo pa súkọ̀ láyé mi. sọ́bẹ̀yìn tani mò ń wò yìí. síríkàtù. sórí ìdí ìwèrè tó ń sí tí ń kàtún lọ́mọ sí sádùúgbò yín o. ìwọ. kí n mú sí. kí n rí ti pinni ìwọ lọ ń fẹ́ amúgbó ọkọ rẹ wá fọ́gò tì mí bí. ṣé wọ́n sọ pé àjẹ́ ara ó gún mi tó ẹ̀mẹ́ 40. ó pẹ́ sọ ha o ẹlòmíì ò ní sórí mi. ogun mi àbí ogun mi. wọn ò gún yín ẹ̀yin náà lè ní ká yé fi rán sọ̀rọ̀ wa. ó yá dìde o ti parí kéwú lónìí mọ́ lọ lórí ọwọ́ labalábá fi jáde wọgbọ́ mọ́ lọ aṣọ bàtà fún mọ́ lọ lórí burúkú. àfà. ogun mi àbí ogun mi. àfà rẹ sí ogun mi àbí ogun mi. ó dà pé kò gún òun wà lékè lánàá àfà. ọya ọwà ń lé kéwú lánàá àmọ́ ogun mi oníkò ogun mi ó yá dìde o ti parí lé kéwú lónìí mọ́ lọ alágbàkọ lórí. àfà ẹ dákun sí ọkọ mi àkóbá lè kò tó wá rìn. àwọn akọ bàbá wa ń bì. bẹ́ẹ̀ ni mo sọ. ta ló ṣẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ ni. ta ló sọ fún pé nǹkan kan ṣẹlẹ̀ lé kéwú. àkóbá lè kò sọ ọkọ mi ojúmọ́ kan ògùn kan ìgbóró tún gbóró sí ọkọ mi tí mo ń jà kiri ìgbà rẹ̀ ibi tó bá wà mọ́ pẹ́sẹ̀ sókè fọ́ àkóbá kan ìjà kan bàbá kèsì mi ngbà mo délé ó sì rí tí gbogbo ojú mi panẹ́bísì ọwọ́ ní kí ló ṣe mọ̀ sí ni àáfàá wa o àwọn ọmọlẹ́kọ̀ọ́ wa làáfàá ní kí wọ́n nà mí ó wá ní mọ̀lẹ́kọ̀ọ́ wa mo sì ní àárín nílẹ́kọ̀ọ́. ó sì lóòjú wẹ̀ fún irọ́ ni ó pa ọkọ̀ olójú kan káwá gbà ń pé ọlọ́kọ̀ọ̀rún ọkọ̀ọ̀rún rẹ olú ọ̀lùkù ṣé ọkọ̀ rẹ lọ jà ní kí àwọn ẹ̀ sọ́kọ̀ rẹ lọ jà lálẹ́ kí àwọn. ẹ dákun ẹ má bínú bàbá. ẹ ń bínú o. ẹ dákun bá ń súnkù láyé. àmọ́ bàbá fẹ́ sọ̀fọ̀ dànù. màá kọ́ ní ẹjọ́ tó bá fi ìdí kan àgálẹ̀ kí wọ́n ní sùn. ọ̀dà ń dùn gbà náà. dúró níbo nílé bàbá rẹ ọ̀yá ìta. alájà ẹ bá ń bẹ alájì mọ tí mo ṣe bá alájì wọn ni mọ kàn kí ó lónìí. olójú kan ṣe ìnáwó ọ̀mẹ́tẹ́ẹ̀dẹ́ bẹ́ẹ̀ láyé yẹn bí n bá ń ṣe pórí ìyá mi ń bẹ lẹ́yìn mi ọkọ rẹ ò bá ti sọ mí di opó ọ̀sán gangan ẹ̀yìn ìbá ṣe pé àfáà mi àlàó tèmi nìkan ó lájẹsára wọ́n ti pa á. ó dáa bá a ṣe wá ń sọ yìí àfá nínú ẹ̀mí àbí ṣídí ẹ̀mú kan àbí nǹkan kú òǹlé. àbórí ẹ̀fẹ̀ kú sẹ́ẹ̀rí ọmọ tí bàbá lé sí kó lu ayé ẹ̀ bàjẹ́ ẹ má nìyẹn bẹ́ẹ̀. ẹ tún fọwọ́ kàn án. ọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ló bá mi ń kó rọ́bìs jàgàlàjàgàlà wọ̀wọ̀. àní ẹ̀yẹ́ sọ ìbólójú àwọn ọmọlé kí wàá jìá kí ni jẹ́ jàgàlàjàgàlà wọ̀wọ̀ ẹ kàn máa dójú ti ra yín àwọn ọmọ òdèlé ké wọ́n fi yín sí headline títí fífò ọkàn gbé yín gbékúgbé sá. ẹgbẹ́ nu òfò náà ó lọ sí ilé wọn ò sì tò wọ́n fẹ́ bá mi tólé onírun 200. ajé àtẹ̀sílímàt nǹkan tá à ń sọ lọ tẹ́lẹ̀ ni pé ẹ̀ka ya àti débi tẹ́ ẹ bá lè kàdé. irọ́ ọkọ̀ ọ̀run yín là ń bá sọ̀rọ̀ ayé yín sábàjẹ́ kẹ́ ẹ sí ọyàn lẹ́kẹ́ lẹ́sìn kọ́ńtẹ́ǹtì lẹ́mọ̀ tẹ́ bá déwájú ẹ máa borí tálẹ́ńtà abẹ́ ń tanra yín wọ́rẹ́wọ́ ni sọ ọ̀rẹ́ rìn ní àbọ̀ sunkún ẹ jẹ́ kórìí yín ó burú o. Bismillahirrahmanirrahim. Iná ni yálì. ìtàn kà sọ́kùnlá ọ̀sẹ̀ fi wí wàá iná ilé rọ̀jì wù sí. Ẹ wò ó tẹ̀ sọ mo fún yín ni o. àfà. Lọ́nà ìsọpáyé mi ta. ọmọ kankan náà ni. láàyè Níbẹ̀ ta dàbọ̀ ìbùkún ni yín ni. Ẹ̀yin ṣéwù ẹ wo bí o ẹ wo ojú mi dáadáa ẹ wo mo yàtọ̀ sáwọn òmùgọ̀ yìí o ẹ wá mú ẹnu òfò síwájú ẹ ní èmi ò mọ kéwà tí bá yá yín fọ́tí mo rò pé tí yín fẹ́ ta ẹgbẹ́ nu wá tí bá ní fún yín fọ́rùn ẹ wo
ẹ ṣe ní àfáà náà ni wọ́n ń ṣe àfáà gidi kankan ẹ wò láti jẹ́ ẹni ìsìta ló ṣe wòlímọ̀ ní gbogbo yín mo wá ń ka kéwu ẹ wá ṣe ṣé ìmọ̀ tó mi ni. ẹ má bínú ọmọ ta Ṣàgámù èmi ọmọ pé ìyá wòlé tó báyìí ọyá ẹgbọ̀n náà Ṣàgámù lọ. èmi tó ṣe ẹ̀kú bẹ́ẹ̀ ẹgbọ̀n náà Ṣàgámù. wọ́n ní owó ọ̀dọ́ ọmọ yẹn lọ sí fídíò bẹ́ẹ̀sì tẹ́sí ó ṣe wòlímọ̀ láì pèrò. ẹ̀yin lè ṣe wòlímọ̀ yẹn lórí ìbúra dáadáa. wọ́n lè gbá inú ọ̀ka gan torí mi ò wọ̀ wá ní rádaràda. ẹ ní wọ wá ń jọ tẹ́ bá fi ṣèbàjẹ́ sáwa. ọmọ ilé ìbò lè kéwù. ní tá a ti kà àwọn àjíára tá a ti rí tán gún wa tí ò ràn wá òun náà ni ò ní jẹ́ kẹ́ wọ òkà wá ń jọ tẹ́ bá fi gbá wa. ẹ ní ṣàgbákì àwọn ọmọ ta Ṣàgámù bẹ́ẹ̀ bá ṣe wèrè ńlé wa à á sì lé yín dáadáa. gbogbo ẹ̀ ṣáà kan ń le ojoojúmọ́ ní ń le. kí ni ń le tí ń le yín kiri lóru kí ni ń le olóso tí ń wálé kéwú ó ní gbogbo ẹ̀ ń le. كيف أنتم؟ الحمد لله. kí ló ṣẹlẹ̀? Àwọn yòókù ńkọ́? Pálùkùmọ́. Fátí àti Mọ́níkẹ́ kọ́ ọmọ yìí ní ọjọ́ ti kọ́ wọn dáadáa. Bẹ́ẹ̀ni mo ti kọ́ wọn àbí tó bá tún kọ́ máa tún túkà fún ọ nípa. Fátí àti Pálùkùmọ́ ń pọ̀ yín. Ta ló lè ka dáadáa tó dángájíá? Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Ar-Rahmanir-Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim. Ghayril maghdubi 'alaihim waladdallin. Takbir. 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 Allahu Akbar. Ọmọ yóò yáyì púpọ̀. Inú mi dùn. Ta ló tún lè ka Suratul Fatiha dáadáa fún wa? Kò sí? Moshood. Dìde. Ìyá ka Suratul Fatiha fún wa. O sì níbi ìlọ́jọ́ tó ń kọ́ ẹ. Kí wọ́n lé tó lè ka. Ó gbàgbé. Wòrán orí ẹ̀. Ṣé mo ti máa sọ fún ẹ tẹ́lẹ̀ pé tó bá ti bọ̀ wá sílé kó máa dé fìlà? Ó gbàgbé náà ni. Lukman. Ṣé Moshood ti sanwó tíra? Bàbá onídùn bá ń bọ̀ náà ṣùgbọ́n máa ń dáńgá. Moshood, ó ti máa ń sọ fún ẹ. Ó tún sanwó tíra. Ó wọ fìlà. Ọmọ Mùsùlùmí ní ẹ̀kọ́ yẹ kó máa múra báyìí. Tó tọ́ pé pé múra rẹ̀ ṣe kí ní báyẹn náà bọ̀ àmọ́ ó yẹ kó máa dé fìlà. Ó máa gbé àmì ìsìláàmù yọ lára ẹ dáadáa. Ó máa rí àmì Mùsùlùmí lára wa. Yẹ ká máa múra dáadáa. Dákun tó rọ Ọlọ́run. Ó ti yé yín. Ọlá fa àlùbáríkà sí. Àmọ́ ẹ̀yin yòókù tẹ́ ẹ mọ̀ pé ẹ mọ̀ Suratul Fatiha ẹ dákun tó rọ Ọlọ́run. Mo fi Rasulullahi sallallahu alaihi wasallam. Ibikíbi tẹ́ bá ti ń gbọ́ tó ti parí Rasulullah ẹ sọ pé sallallahu alaihi wasallam. Salaam alaikum. Àwọn ti lẹ́jọ́ o. Ẹgbọ́n mo sọ. Àlejò wà ní ilé yìí. Wa alaikum salam. Ẹ máa wọlé. Kàn fún ọlága. Ọ̀pẹ̀lẹ́ o. Ṣé wà pa ẹbìrì yẹn ni àbáwá náà lè ń wá? Ọ̀rẹ́ mi kọ́ ló ti dé. Ẹ ṣe rí mi báyìí, bí ti sinmi máa ń trade. Máa ń gba 10k, máa ń gba 20k. Nísìnyí $50 kò gbà. Kò gbà tó àtúnṣe. Ẹgbẹ́ yẹn wọ́n gba 50,000 tẹ́lẹ̀, wọ́n á máa fún ní 50 naira. Bẹ́ẹ̀ sí. Wọ́n sọ àwọn ìmíràn sí àwọn pẹ̀lú àkàn. Ní mọ̀tà ìpò ìpòrá ẹ̀ láti jẹ́ eré àdúgbò tíre. Ẹ̀yàn wọn yẹ kí wọ́n tẹ́rì BTC láàyè. Àwọn tó fi ń ta tó. Kí láàrin dájú kí lẹ́ evidence pé ìwọ́n náà ń tẹ́rì. Kódà ṣe ìrírí èsì tó ṣe háì ní ìsinmi ọmọ ẹ̀sẹ̀ gbèrò kí n tán mọ́sálásí sí ni ẹ̀ o. Client tí mo ti ń bá fà láti bí ọ̀sẹ̀ kan sílẹ̀ yìí ló fún mi léwé.
Bẹ́ẹ̀ tún mọ́sálásí sí kẹ́lẹ́ bá mọ́. Ó fi $20 tún mọ́sálásí sí. Ẹbí rẹ kọ́ ìlú wa tí ò ní fálù. Bí ìrètí bá gara ọmọ pé gbogbo nǹkan wọ́n. Sọmọ ìwọ̀n ta sìmẹ́ntì. Ọdún 3 àbí ọdún 4 sísìn sìmẹ́ntì ọwọ́ tí ibè. Ní ìsìn ó ti 5,500. Owó bẹ́ǹsì. Pẹ̀lú owó gbígbé 5,600. Owó gbé bẹ́ǹsì. Púpọ̀ wa mú olóbùkù ìdání. Ọmọ ẹgbẹ́ mi tó wúlò. Owó èrú ni. Lọ́fẹ́lẹ́ $100. Lọ́fẹ́lẹ́ $100 kò ní mo ní wọ́n mú dání mo sì sí rẹ̀ ni. Kọ́ wá bá mi fóònù rẹ kó bá mi pe mọ́lá òru. Fẹ́ mọ iye tán $7. Ẹ pẹ̀lẹ́. Kí lorúkọ yín? Ẹran ajiyọ̀ la lò fún yín. Iṣẹ́ gbóná la gbọ́dọ̀ fún yín kẹ́ lè bá gbowó gbóná. O ní ìjà tì mọ́. Ṣebí kọ́nà rẹ ó lè là ní. Àwọn tí nǹkan ọba lọ déédéé fún a máa ní kán pààrọ̀ ọṣẹ ni. Ọṣẹ wo lẹ fi ń wẹ̀ tẹ́lẹ̀? Ẹ ti lọ́ọ̀sì nínú ayé. Ohun tí ó ṣẹlẹ̀ ni pé ẹ padà wá lọ́la ni o. Ẹ padà wá lọ́la. Bẹ́ẹ̀ni sọ pé ẹni sábà ti ṣe báyìí. Àwọn èso àfa ẹ lọ mú owó wà kí ní jẹ́ bẹ́ẹ̀. Ẹ padà wá lọ́la. Ìrìn yín sì kù. Ṣé kí n jọ́ kùn sọ́kùn tó máa lọ? Irọ́. Tó bá wù yín kẹ́ ẹ kọ́ mọ́sálásí fọ́lọ́hun. Tó bá wù yín kẹ́ ẹ túbí Ọlọ́run ṣe. Àbájájà lùtì, àbájámọ́ láyà ṣẹ̀rù bá wọn. Mi ò láìkẹ́ mo sọ fún yín ilé kíta ló fẹ́ kéwú kí ni mo fẹ́ fi ṣe ẹni pé kí n máa wà máa tún wá síbẹ̀ yẹn máa rọ́bìṣì mi máa bójú mi jẹ́ mi ò láìkẹ́ àmì mo ò láìkẹ́. Ní sùúrù torí gbogbo ọgbọ́n tí wọ́n ń dá tí wọ́n máa ń rọ́bìṣì rẹ lójú àwọn tó kù. Fọ́máàtì náà kù. Fọ́máàtì tó wá póríṣiríṣi fọ́máàtì ayérayé fọ́máàtì náà péré tí mo ti fọ́. Wọ́n dà pọ̀ wọn tọ́ wọn wá ń jágbe mọ́ lójú àwọn yòó kọ́ máa fojú sí ọlá ni. Sọ́wọ́n pé tó bá wọn pé kíní kan fi sí láàrin mi àti ẹ̀ bí wọ́n ṣe dàwárú bí wọ́n ṣe cast tí wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́ ni wọ́n mọ̀ sáré rẹ̀ ojú lè wà lára rẹ̀. Gbogbo nǹkan tẹ̀sán èmi ò believe me dẹ̀ ní parọ́ fún yín ẹ wò mi ò wá síbẹ̀ yẹn mu and then tẹ́ bá ti fẹ́ ṣe anything ẹ máa fún mi lówó mi. Ẹ jẹ́ ká di business partner mi ṣe mo ṣe yẹn mọ́ mi wá síbẹ̀ yẹn mọ́ mi ṣe mọ́. Àṣìṣà tí bá ti fẹ́ sá ọ kí n máa fún ọ lówó. Ziza lórúkọ mi èmi àti nílàjọ wọn bí Ziza. Ọ wà fún ọmọ ẹ̀ ọ̀kan sórí ètò òpin ilé pronounce rẹ̀ bẹ́ẹ̀ kọ́ ọmọ ẹ̀jẹ̀ sálẹ́sà torí eruku gbòòlà tí ń jáde lẹ́nu rẹ̀ àbí kán give what belong to Caesar to Caesar. Nígbà tó bá lọ fẹ́ wọn gbowó èmi mélòó ló ń là ká ẹ̀ mélòó ló là ń kúrí nílé kí ó ti pé wọ́n mọ̀ tẹ́wọ́ èlò lówó là ń bá nílé kí Ọlọ́run ní mọ̀ ń yé wa Ọlọ́run ní mọ̀ ń yé tọ́mọ̀ bínú tọ́mọ̀ bá mi sọ tọ́mọ̀ kọ̀yìn sí mi wọ alátọ́sẹ̀ ẹlẹ́yìn àti lóko wájú kò ti yọ ọ̀la àwọn òde wọn wálé lálẹ́ àmọ́ ìṣòro tọ́lọ̀ wọn ò gbé káwọn láyà tí wọ́n fi dé lọ́tún náà àbíjọ́ mẹ́rin Ọlọ́run máa gbé olùwọ́ láyà aláàbẹ̀bí wà jọ gbogbo ìṣòro tí wọ́n fi ní rójú ráyè tí wọ́n fi ní rántí pàwọn lọ́kọ̀ ńlé tọkọ wọn sì fi wọn sí ránù ní ìlọ́wọ́rọ̀sẹ̀ Ọlọ́run gbé láwa náà. Àmì o alọ́lámilámi nǹkan gbàgbọ́. gbàgbé yìí náà ó ti yọ tọmọ ìyáta tọmọ pariwo mọ́kó Ọlọ́run gbé báwọn náà kó kálukú níṣòro tí ọmọ fẹ́ sí. Ọ̀dà bíi báàgò fúláìsì ni ẹ̀rù ń bà mí pé kọ́ ọmọ ìjókòó láyà. Ẹ gbà mí o Àyà kò sínú àdéhùn apẹ́ èdè láyé òní báyìí bí ọ̀tún la fi nǹkan a sì ti ń fàgbọ́n àṣẹ yìí kọ́lọ́ jẹ́ èdè lájọ́. Ọlọ́run tí ó mú olóògbé ẹnu. Ọlọ́run mú mi fún kankan ọmọ yìí ni àwọn òbí rẹ̀ náà pè mí pé owó kẹ́kítà máa ń kọ láàrin àwọn èèyàn ìdáká ilẹ̀ wọn dì í sí wọ́n ti gé ọmọ ìlétí lọ wọ́n kọ́kọ́ rọ mi àdúrà sí létí náà. Ìbá sì sáni sásàkẹ́ lọ ń jẹ ẹni tó fi gé ọ létí lọ àbá sì sakọ̀ mọ́wé kó o sì sá kó o sá kó o lọ kó o rìn lọ. Ìjáàbù rẹ̀ dà. Ẹ wo abáyọ ẹ wo bẹ́ẹ̀ ṣe ń ṣe hàhàhà gan inú ń bí bẹ́ẹ̀ ṣe ń ṣe mí ìfẹ́ ẹ mọ̀ pé ìlẹ̀ wo ni o. Àṣìṣà ọ̀rọ̀ bọ̀ arọmọdìmọdì lẹ́sẹ̀ yín. Rárá o. Bóyá kí n clean lẹ́ǹsì ní kí n lè rí dáadáa. Ẹni kẹ́lu 75 báyìí. Ẹgbẹ́ mi yí èmi. Àṣà ni ìwé sẹ́rìn. A sì ní múra tọ́lọ̀ tí a kà sí. Alákòóbá ni ọkọ̀ tẹ̀lé jókòó tó yẹsẹ̀ ó lọ sí lọ́gbọ̀sán. Ọ̀nbọ̀ o, ìṣòro ojú ọ̀sán kọ̀ọ̀kan ilé wa ni o. Ọ̀fẹ́ mú ọkàn kejì àyájá wọn ń bọ̀ o, bàbá yín wájú. Kí ni ìyún bẹ̀rẹ̀ irú ẹ̀dá ó bẹ̀rẹ̀ sí i náà. Kí ló ayín lẹ́nu bẹ̀rẹ̀? Ẹ̀yin alájà. Kí ni? Ṣé tí n bá dúró báyìí ẹ̀ mọ̀ pariwo lé mi lórí lòdì ni? Apáyín lẹ́nu mọ́, a ní ká ẹ ṣùṣù, a ní ẹ dákẹ́ ẹlẹ́ẹ̀dákẹ́. Mo wá ń lọ ẹ wá ń fún bọ̀bọ̀ ó lé lórí. Tí n bá dúró ń bí bọ́ọ̀sì ọ̀pù nísìn,
ṣé ẹ mọ hóló dídí àáfà lọ síta gbangba ni. mo fẹ́ kó kí n wọnú ọjà kí n mọ pariwo káàkiri ni. Ajá níbo lẹ fún training yín sí. Kí ni ọ̀sẹ̀ lẹ̀ rí. Igi ni mo ṣe ń tí ọ̀sẹ̀ lẹ̀ rí intro kékeré tó yẹ kẹ́ ẹ mú lóní sókí báyìí ẹ sì mọ́rọ̀ ẹ sì ń fà á káàkiri ẹ ti fẹ́ bá yí ọ̀rọ̀ náà jẹ́ kí wọ́n á fi okùn sẹ́yìn náà lọ́rùn kí wọ́n á fà yín káàkiri sọ́run yóò ní túmọ̀kùn. Ṣé nǹkan tẹ́ ẹ ṣe ń dání. Kí ni mo ṣe. You put style in your lives. Ọ̀tán. Torí kẹ́ ẹ lè máa wọ̀ wá lójú kẹ́ ẹ lè máa wà romantic ní gbogbo ìgbà tí wàhálà bá ti ṣẹlẹ̀ ẹ máa fi èbó explain ẹ máa explain báyìí ẹ sì táyà ọlá nàbí ń wájú Ọlọ́run. Bá ṣe pé nǹkan tẹ̀ ń ṣe ò dá ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run fa ẹ rírù mi báyìí ní ìṣèyí tó dàbí octopus tìhun tó dàbí ẹlẹ́dẹ̀ Gambia lẹ́wà ilẹ̀ gbé zẹ́zẹ́. Ajá ẹ̀jẹ̀ àmọ́ ń tàn sí ẹni a ní àpótí sórí láàpù tẹ́ sọ pé a gbé sórí ẹsẹ̀ yìí ẹ mọ̀ bóyá ẹ̀yìn orúkọ Ọlọ́run tó ti wà lára wa agbára Ọlọ́run títí ń bẹ nínú ẹ̀jẹ̀ wa ẹ mọ̀ bóyá ń transfer rẹ̀ sí ẹ sábà débi pé yín fún Ṣéhù Jàǹjàlútì yín fún wa ní lap dance ṣé fún wa láàpù ni. à ń orúkọ Ọlọ́run ńláńlá sára ọmọ kọ́ mọ sọ̀kalẹ̀ sí làkàyè ló sì mọ jí padà. ẹ sì mọ̀ mí ẹ mọ̀ mí o ẹ mọ̀ kéyìn ìfìyín báyàn sí o bí mo ṣe wà yín ta lọ́fà ni mo sì rí ọfà mo ti rẹ́ sínú ọ̀hún tún tipẹ́tipẹ́. Ajá ẹ mọ̀ tá àyàn lọ́fà o Ajá ẹ mọ̀ gbàgbé pé bá a bá sọ̀kò ọjà ara alẹ́ ni ní wọ́n bá Ajá ẹ mọ̀ tá àyàn lọ́fà tẹ́ ẹ bá fẹ́ kọ́ lọ́wọ́ bá ti ń jẹ́. Ṣé torí pé èyí tí ìdòmí gbóná lé lórí tí ń sọ ní Bobrisky tí ń bo lára tó lè bóyàn lára tí ń bo lára ni. A sọ̀rọ̀ sẹ́ni Ṣéhù Jàǹjàlútì àròlé ànábì tún ní mí tí n bá sọ fún yín pàrọ̀ èèyàn ní bó kò ní bó tẹ́ ẹ bá gbómi kaná báyìí tẹ́ ń láàgùn ẹ kàn stress ara yín ayé tèmi tẹ̀sí ń wò yìí no stress ni. Ìdààmú ti gbọ́ bí ó bá bo bí ò ní bo ni ẹja mọ wò bọ̀ kí lọ bo lára ní ìsìn ẹ mọ wò ṣé torí pé tí ìsìn yìí tí kàtàbá tí àdálé yìí lórí. Alájà bẹ́ẹ̀ yẹn bá ń dóṣì wò ọba Ọlọ́run dóṣì wò ni o bẹ́ẹ̀ yẹn bá sì bọ́ Ọlọ́run dóṣì wò kò ní kíje o Alájà ẹ má ṣe wèrè o Alájà Someone is there. Ta ló wà ń bẹ̀? Alájà ni. Alájà kí lẹ ń ṣe nínú balùwẹ̀ tó wà ń bí? Mo fẹ́ tọ̀ ni. Ẹ fẹ́ tọ̀? Kí ló ṣe balùwẹ̀ tó wà nílé? Ń bọ̀ mo fẹ́ tọ̀. Nínú balùwẹ̀ àwọn ọmọ ilé kéwú. Alájà. Mo ń bọ̀. Ṣé ẹ sì wà ókè? Mo ní mo fẹ́ tọ̀. Ẹ fẹ́ tọ̀? Kí ló ṣe balùwẹ̀ tó wà nílé? Kò sí. Kò sí? Ìtọ̀ sáré gbọ̀n. Ó kọ̀ òyìn kẹ́ ló lé kẹ́ ló tàwọn ọmọ ilé kéwú. Lọ̀tọ̀ bá wọ́n bínú. Alájà ẹ wá. Kí ló jábọ́ lábẹ́ yín? Níbo? Ẹ wó lẹ ẹ tún béèrè pé níbo? Kí ni níbo? Ẹ wó lẹ abẹ́ yín ló ti jábọ́ nísinsìnyí yìí. Ó jábọ́ lábẹ́ mi láì sọmọ. Láì sọmọ báwo ṣé kúkú bá máa lálẹ́. Ẹyin jẹ́jẹ́ kéjàre kó tó ṣojú pẹrẹ bí abọ́ ṣáínà ó sì lánú kàpàpà bí ẹni pọ̀ kàkàkùn. Kí lẹ ń sọ lẹ́nu yín tí ó dùn mo níbẹ̀ ṣe gbẹ́sẹ̀ kìíní tẹ́ ẹ gbé kejì. Ẹ wó lẹ̀ náà abẹ́ yín ló ti jábọ́ sí máa parọ́ mọ́ yín ni. Mọ̀jẹ̀ kọ́lọ̀ ńlá ìfi rẹ̀ o. Kò mú gbabí kọjá náà kí tó wá kanlẹ̀kùn balùwẹ̀. Ìpadà ta ọlọ́fà ni. Alájà. Níta gbogbo yín lọ́fà ni tí gbogbo yín ó rìn lọ. Bẹ́ẹ̀ ni mo sọ. Ọfà tí mo ti rẹ́ sínú àǹtí mi ta fún gbogbo yàrá. Alájà. Ìgbà dáadáa ló ti rán dandan wo ni gbogbo ilé ìgbà náà nínú ilé kéwì náà. Kí ló wá dé báyìí kí ló ṣẹlẹ̀? Ṣẹ̀rífù ò sì gbà mí. Sọ fẹ́ mọ bá Alájà wa jà ní. Ṣẹ̀rífù mi lè bá Alájà jà ó tí ẹ béèrè pé kí ló ṣẹlẹ̀. Ó dà kí ló ṣẹlẹ̀ tó fi ń pariwo má Alájà bẹ́ẹ̀. Ṣàdédé nígbẹ̀ ń gbọ́n mi bí mo ṣe ń sáré bọ̀ kí n wá lo balùwẹ̀. Mo bá rí i pé balùwẹ̀ ti wà títì kí dẹ kanlẹ̀kùn ohun Alájà ni mò ń gbọ́. Bálájà sì ṣe bóde báyìí. Tó gbéṣẹ́ kìíní tó gbé kejì báyìí. Wo lẹ̀ kó ẹran kọ́ kùkùmbà mo bá tó bá yábọ́ lábẹ́ Alájà. Kùkùmbà jábọ́ lábẹ́ Alájà. Ó yà wọ́n náà lẹ́nu. Kùkùmbà bó ṣe jábọ́ lábẹ́ Alájà nìyẹn o. Kùkùmbà jábọ́ lábẹ́ Alájà. Àbí Alájà ló ti jáde. Ṣé máa parọ́ fún ọ ni? Ní ìyàwó àròlé ànábì tiwa. Ìwọ náà sọ bẹ́ẹ̀. Kùkùmbà jábọ́ lábẹ́ wọn. Ara mi ìrírí ilé ni ó fọ́ ní ìsinmi gidi gan. Ṣé wọ́n wá sọ pé kò ṣàbẹ̀ wọn ló ti jábọ́ ni? Wọ́n sì bá mi jẹun wọ́n ní kí n ṣàbẹ̀ wọn ló ti jábọ́. Èmi dẹ̀rù bí kùkùmbà ti ń lalẹ̀ wù níbí yìí ni o. Ní sùúrù. Ó ń jogun ayé bọ̀. Ìwọ náà rú bẹ́ẹ̀. Ṣé o mọ̀ pé ogun ayé ni? Nígbà tí irú kùkùmbà ìbá lè jábọ́ lábẹ́ Alájà tiwa. Ṣé o mọ̀ kó ṣeéṣe kó jẹ́ pé ogun tí àròlé ànábì tiwa ti ń ṣẹ́ ló padà wà ń ṣẹ́ lérí ìyàwó lórí Alájà báyìí. Ó sì rí sọ Ṣẹ̀rífù yóò. Ṣé o mọ̀ kó ń jogun ayé bọ̀? Ọ̀rọ̀ Alájà tí ń fàdúrà bẹ́ẹ̀ yẹn o. Ṣé o mọ̀ ọ̀rọ̀ yóò kì í ṣojú lásán jẹ́ ká múra sí ọ̀rọ̀ níbi àdúrà o. Kùkùmbà náà sì wà tóbi pọ̀. Ọ̀rọ̀ níbi àdúrà o. Ìwọ tún gbé símú ni.
Alẹ́ o. Salaam alaikum. Èdò lẹ́kùn sàlámù. Ìjẹ̀ṣà mọ́ ìmọ̀ balẹ̀. Akẹ́dùn ìmọ̀ balẹ̀ ṣe táìsì. Mi kàn ṣe mí bí pé kíkan máa ṣiṣẹ́. Ọṣẹ tí mo gbéra fún yín ẹ fẹ́ wò bóyá owó èmi mo production rẹ̀. Bàbá mọ̀ balẹ̀ mọ̀ bò funfun tó mọ̀ bẹ̀gbẹ̀gì. Ẹjọ́ alájà kí lẹ̀ ń ṣe ń bí o. Mo wá ṣàdúrà lẹ́nu ọjọ́ mẹ́ta mi mọ̀ bó ṣe mí mo kàn mí lálàkàlà. Bí eégún lé ẹ mọ́tò gbá ẹnu jòrùn. Ó wà ń bẹ́ẹ̀ ni gbogbo èèyàn kan kó mi ṣe mí náà rè ni mo kàn wá wò pé mo nídìí ìyẹn àdúrà kan sí àdúrà kan ó lè gbòógì mo ṣe wá pé alájà pé kan wá ṣàdúrà fún mi. Bọ̀ ti kìrìsìtẹ́nì àwọn akéde ṣàlájà wo pé. Ìgbà mo pe pásítọ̀ kí pásítọ̀ gbé kóòdù mo sì sáré pé. Ẹ má gbàgbé bísí láti bá yín kọ ẹ bá ṣáà ti kà yẹn ká bí 22 ẹ má gbàgbé o láàárọ̀ ẹ bá sì ti fẹ́ sùn kẹka yàásín. Ẹ ti wẹ̀dúwé ẹ̀ka 560. Ẹjọ́ rán mi létí àyà mi ò rán mi létí 560 Ìjẹ̀ṣà wo di asákò? Wo di asákò Ìjẹ̀ṣà? Bá sákú kí ni géènì? Dédé wọn bá mi pàfọ́ọ̀mù ẹgbẹ́ ẹ̀ mà lè gbé kẹ́. Alájà borí mọ̀ bò wá, ó wá ṣe prayer kọ́ ẹ lóní, èṣù ṣẹ̀ṣẹ̀ gún. Àwọn àgọ́ ẹ̀ ṣẹ̀kọ́, àwọn ọ̀bọ̀ òde. Ìjẹ̀ṣà wá rí ọ̀nà o. Agbẹ́ ẹ̀ lẹ́gbẹ́ yìí wọ́n bá mi fà wọ́n yìí, òwò lọ́kọ̀ búkú lọ́wọ́ dídùn. Baby calm down. Calm down. Wo ti akọ orin rẹ̀ mà ní ìṣe àwọ̀ yìí, wo ti akọ ti Wizkid sí o. Pálapàla ìlú àpàlà. Gbogbo ẹ̀ lọ́dà kóyìn. Ó dá go. Ààrẹ nìkan kan. Ojú ọmọ ẹlòmí yóò bò. Èmi mọ sọ bẹ́ẹ̀. Ojú ọmọ ẹlòmí yóò bò. Láàyè rẹ̀. Wèrè Ìbàdàn. O sì dúró sí ń wò mí báyìí. Bàbá rẹ̀ nìkan kan. Bẹ́ẹ̀ nìkan wọ́n wà pé suspension wà. Nígbà mo wá fún wọn suspension kọ́. Ṣé wọ́n lè wá bí kán máa rá bàbá? Kán máa rá bàbá? Kán máa bẹ̀ mí? Ẹ palẹ̀ máa ga o. Àmójú ọmọ ẹlòmí yóò bò. Káàgà kọ́kọ́ sí kó mi. Nàdí apá anybody lẹ́wọ̀n àfáàná. Sàlámà lè kò ló bá lè wọ́wọ́ má lè kù lí. Jọ ayà bíngò ẹ̀ sá. Bíngò. Bíngò ni mo fẹ́ olúdúró fún ọ fáyà. Ó sá èsì é. Ṣé lè bá fa jà? Èsì 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 èké bẹ̀rẹ̀ sí mú yìí wá. Ẹ sà bá mi pè ayà òde. Bẹ́ẹ̀ni, ayà ẹ̀ mo káwé náà ká wọ̀ ní ti ọkọ mi mo máa fi ẹ̀kọ́ lẹ́lẹ́ṣe. Ẹ̀kọ́ lẹ́lẹ́ṣe tí wọ́n ti bàjẹ́ ọkọ̀ dédé ohun ẹgbẹ́ bá ń pẹ́ òde mi àtẹ̀fẹ́ jọ ṣàwọn ní àtẹ̀ ní òní. Bẹ́ẹ̀ ni mo sọ. Ẹ mọ túrọ̀ hàn mi o. Kẹ́sẹ̀ gbà. Ẹ mọ túrọ̀ hàn mi o. Ní mo túrọ̀ hàn mi. Ẹ mọ túrọ̀ hàn mi o. Ayé ti aṣọ gíga ní ìyàwó yìí. Bẹ́ẹ̀ ni mo gíga. Ẹ wo bẹ́ẹ̀ bá wá ṣe wèrè tẹ́sí náà á sì wó. Báyìí wágò tó fi tẹ̀ ti bú. Ń wágò ká ẹ̀yẹ yìí. Àwòdì yín lọ́fẹ̀ẹ́. Wágò ayé di àwùdí ẹ. Lọ́gọ̀ búkú àfà ayé ẹ̀ sá. Sórí wọn àfẹ́ dánwò ní òní. Ẹ mọ sí ní ọwọ́. Mo ti àpàdà sí òbí náà ẹ̀ sá. Mo ní kẹ́ ẹ mọ sídi ẹ sì fi style sídi. Alágbàkọ ní kí ló tẹ ẹyà tàtú síbi ẹgbẹ́ di. Alágbàkọ wọ̀ ẹ́sà. Kójú ẹ̀fẹ́ kù bẹ́ẹ̀. Kójú ẹ̀fẹ́ kù bẹ́ẹ̀ lọ́kọ̀ búkú àfà náà. Kójú ẹ̀fẹ́ kù bẹ́ẹ̀ nígbà kọ́kù bí gò ọ̀hún. Bá mi pe ayé òde. Ẹ má bínú. Ẹni ilé àá pẹ̀lú ọkọ yín. Ṣé mi mo rí mi mo wú bí ṣìyí lọ́wọ́ ní ti ọkọ mi. Àkọlé lè ṣe sọ́ni ṣàtidá wọn mọ̀. Bẹ́ẹ̀ ni sẹ́tọ̀ wọn Bengali. Ó di àdí. Ọ̀dà àdàbọ̀ wọn mọ́lẹ́dá yìí. Wọ́n lè tún wọn mú dídé ìjọ dín hàn. Ẹ sẹ́ra mi ṣàlẹ̀ dáhùn hàn. Ẹ sùn wájú máa ṣẹ́yàn mi. Don't tell me what to do. Ọlọ́run bá tí wọ́n jẹ́. Ẹ̀ṣẹ̀ á tú ẹ náà lẹ̀ ìbíngò. According to what I was saying, sir, ayá wò bá pé òde. Mi bá ẹni ẹjọ́ o, èmi àti ẹni problem. N bò ṣe yín bí ẹyin wọ́ṣù ẹ̀. Mi bá ẹni problem. Ayá wò pé òde kò mí. Ìtẹ́rí tẹ bá wá ń jà ń ta gbangba. Ó dáa. Èèyàn mélòó lẹ fẹ́ ṣàlàyé? Mẹ́ẹ̀ṣẹ̀ mọ̀lẹ́bí ẹbí ọba tó mú mo ti lè jà yìí. Ìlú yín lóòótọ́ ẹ̀ lágídí. Ẹ wà kẹrin. Wọ́n stupid sà. Wọ́n stupid. Olùm lágídí ìlú tẹ́ẹ̀kẹ́. Àwọn àmọ́ ẹ wà kẹrin. Ẹ sì gbà sí tì. Wọ́n sì tì ń lẹ́fẹ̀ẹ́ jà mí lórí. Ẹ jẹ́ ń délẹ̀. Báde máa mi gbọ́ òun bá fẹ́ tó go straight to the point. Bá gbé òde lóde mi àtẹ̀dọ́dọ́ kọ́ lọ́ fìdí alẹ̀. Dákọ́kọ́ pa àwọn abiṣọ́nà kúná. Ìmú ọ̀gá ni mú wọn. Wọ́n bá ń lè yàwó sẹ́wù jàǹjà lójú. Jẹ́nìlá jẹ́lá rẹ̀. Èmi ń fẹnu ológun kankan yọ. Àti wọ́n ń fẹnu ológun kankan. Bẹ́ẹ̀ni ẹ kọ́ yọ. Ayé ni ti jàǹjà lù tí àbúkọ́ pẹ́tẹ́lẹ̀. Bá pe ayé ẹ̀ òde. Ẹni sùúrù ẹ dákun. Má bínú. N tó ṣẹlẹ̀ yìí ẹja á yanjú rẹ̀ àníkébì. Etí kẹta ọgbọ́dọ̀ gbọ́fà. Iná jó mi. Sori níyàwó yìí. Etí kẹta gbọ́. Ọ̀dọ́! Àdúgbò dé
Afánìkùn. Ṣé àlùparí ìjà tó wà láàrin àfáwà àti àfáàyè? Alhamdulillah. Inú ẹ̀rí pé notice bọ̀ ẹ̀kọ́dé máa bí wọ́n lè máa bí ìyẹ̀ fún wọn. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ṣé dáadáa ni? Wa alaikum salam. Ẹ má bínú pé mo fẹ́ yájú sọ̀rọ̀ sá. Ó ní àwọn kan tá a fẹ́ bá yín sọ lórí ọ̀rọ̀ ẹ̀yin àfá àti àfá àrólé ànábì. Àwa ọmọlé kí a rí pé ẹni ká máa bá wa fìfẹ́ lò. A sì ń bá wa fìfẹ́ lò orí ẹ̀ ń dúró dáadáa. Ẹ̀yin náà sì ń bá wa fìfẹ́ lò. Àmọ́ ẹ̀yin àti àrólé ànábì tẹ́ jẹ́ ọ̀rẹ́ tímọ́tímọ́. Ẹ bára yín fìfẹ́ lò. Ó sì ń fún àwọn ọmọlé kí ó ní kàyéfì gidi kan. Afálùkùn dìde dìkọ̀. Inú mi dùn pẹ̀lú ìbéèrè tó béèrè yìí. Ọlọ́run á ṣàlékún mímọ̀ fún ọ. Ẹni tó bá béèrè ọ fẹ́ jẹ gbọ́. Adé sọ fún yín láàárọ̀. Ṣé rí àfáà àrólé ànábì gẹ́gẹ́ bí mo ti sọ fún gbogbo yín tẹ́lẹ̀ pé àjọlọ́lé ké òní kódà àjọ ṣe kékeré ni. Àmọ́ àfáà àrólé ànábì ò ní bẹ̀rù Ọlọ́run bó ti wù kó mọ̀. Àfáà àrólé ànábì kan nímọ̀ ni. Wọn ò rí àmì ìmọ̀ yẹn lára àfáà àrólé ànábì. Ẹ̀yin náà ó ṣe yẹ kó máa rí bẹ́ẹ̀. Àyà kan dẹ̀ wà ní Al-Qur'an tó sọ pé yá ayyuhal ladzina amanu taqullaha haqqa tuqatihi. Ẹ̀yin náà wò àfáà àrólé ànábì nímọ̀ àmọ́ kò bẹ̀rù Ọlọ́run. Àwòkọ́ṣe làwọn àfáà jẹ́ sáwọn ọmọ aráyé tí wáyé ká máa preach nǹkan tá à ní lè ṣe. Ìdí nìyí o tí àárín èmi àti ẹ̀ tí ò fi gúnrégé. Mi ò ní sọ jù bẹ́ẹ̀ mọ́ ìka tẹ́ ọ́ ká ṣàdúrà. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Bismillahir Rahmanir Rahim. Inna Allaha wa malaikatahu yusalluna 'alan nabiyyi ya ayyuhallazina amanu sallu 'alayhi wa sallimu taslima. Subhana rabbika. Ẹmu tẹ́mu ẹ fọkàn sí mímú kí n lọ lè já yín òun yàrá tó di yín bá. Ẹ jàǹjà lóòtì. Mo ti miss you gan. I don't miss you. Ìwọ ọmọ ìwà ọmọ bá mi fi ṣe é wù sí. Wọ́n kàn pé jàǹjà ló ti lásán ṣé ó jàǹjà. Vision be say wu. I don't know wetin be say wu na money I find come here jo. Ọ̀rẹ́ rẹ̀ ti ń dé sí mi ọmọ ìyá ọmọ ẹ̀ gbàgbé ilé. Ẹ wọ́n mọ̀ jẹ́ ká jẹ́ orí gbogbo ní tẹ́ǹsì ẹ̀yìn ọmọ yẹn. Ìwọ ọmọ yìí. Ṣé mo sọ pé èéfì ni? Àwọn fìlì lògbólògbó rẹ̀ àwọn ìwà tẹ́ ń wù ẹ fẹ́ pẹ̀kẹ́ mọ́ mi. Bí ẹni pé ńgbà tá a lọ gbà kí ó fún àwọn ọmọ Cairo ẹ̀yìn lọ́ba mú mi wọlé ibi táwọn ọmọ ti máa ń jó lálẹ́ wọn. Wọ́n ní àáfàá lèmi ẹ̀ mú mi sẹ́gbẹ́ kan. Mo sáà mú tí mo mú bọ́n ṣe sẹ́ẹ̀tì mi ọ̀pù. Wọ́n ní káwọn ọmọ bá mi jó. Lẹ́rù bà mí. Bọ́kọ́ sí di mo ní ànàkùnà. Bàbá kátó wí kátó fọ̀ mo ti bóbìnrin lórí mi. Ìkan dìde wá ìmí ń dúró ní mo ní ọmọbìnrin yóò bá yé mi jọ. Ọmọbìnrin yóò bá yé mi jọ mo yẹ sá fún un. Èmi náà ń pè ní ìpàdé mọ̀mọ́ àdìmọ́dì mọ̀mọ́ ń bá. Ayé ibẹ̀ yẹn nìyẹn o. Ìmọ̀ agbín ṣàbàyè. Má gbé kan bẹ̀gàn gan. Ìdí ta gbọ́dọ̀ máa jayé lóru. Àwọn èèyàn dá mi mọ́nú àdúgbò. Àwọn ti máa ń jayé lójú mọ́mọ́ báyìí. Òkìkí ọkàn wọn ti lẹ pósítà pé ṣé ń jàǹjà ló ti ń já wọn ọmọ sí òun mẹ́wọ̀n. Na why we dey here now? Mo go check whether you go fit now. Who wan do some? Maybe you go get money. Owó ń bẹ lọ́wọ́ mi. Látàǹsà olúwa mi mọ́ gbàgbé mi sáyé ń bí olúwa. Bẹ́ẹ̀ ni kò sígbà tọ́lọ́run ò lè gbàgbé yín. Mo wá wí tán nìsín ẹ̀yin náà mọ̀ pé ra yín níyàwó Ṣéwù o àbí bẹ́ẹ̀ kọ́ ìyàwó Ṣéwù kí ni àròlé ànábì àbáròlé èṣù ńlọkọ yín ẹ̀yin kan rádaràda òsì àlòkù káró wáìtì àbí bẹ́ẹ̀ kọ́ mẹ́bẹ́ ti lé wa ẹ sì lé wa ẹ ti lè fẹ́ wa ní mọ́sálásí yín mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ àwa náà ti múra àwa mọ́sálásí yín mọ́ ọkọ bí àkóbá lòkòṣò ó ti ní mọ́ àwa mọ́sálásí yín mọ́ ọ̀rẹ́ umlai ni mo ti ń kọ́ télọ̀ ní ìsìn wọ́n sì máa sọ̀ràn ó ti yẹ yín báyìí. Ibi tó yí ọ náà ló ti gbà lọ níwọ̀n tó yẹ kó bí ọ pé kò bọ́ tàbí ẹ̀kọ́ ọmọ ké lójoojúmọ́ kán ní kí ló bí ọkọ ní títí ẹ̀ ta ní pàbí gúgúrú sáyé. Ẹ dákun kí ló pa yín gbé. Èmi ò mọ tí ń pa ọ́ ń gbé. Olórí ibu iná ni wọ́n ṣe rówó kọ wánù sẹ́gbẹ̀ẹ́ mẹ́rin náà sì ti bẹ lójú yín. Ẹ wo bí wọ́n ṣe rí àwọn àáfàá gidi ń bẹ ń bẹ Ṣéwù Musa mo kí yín o Ṣéwù Látìfù
àwọn séwù gidi tí wọ́n ń kọ́yàn ń kéwú tí wọ́n ń sọ̀rọ̀ dáadáa ṣé séwù tí yín tó ṣe pé bàtà síbẹ̀ lẹ́sẹ̀ yìí ẹ mọ́ parọ́ bàtà ti sákọ́nù ọmọ tó gbàgbé rẹ̀ sí mọ́sálásí inú kọ́lẹ̀ kó lẹ́sẹ̀ yìí àwọn agbọ́dùn tẹ̀ náà àwọn bí wọ́n ti mú yín bí bá ní ọjọ́ kan tá a fà lọ kí ni wọ́n ń pè ọ̀dọ̀ àwọn aláṣẹ́wó ni wọ́n ti mú yín tí wọ́n káṣọ sí yín lọ́hùn tẹ́yìn náà wọ́n ń ṣe àlàájá ànàkùmùlà tí ó kan lẹ́nu yẹn bí wọ́n ṣe rí èèyàn rádaràdà òsì. tí díkàtù kò lè dùn mí fún ọ bẹ́ẹ̀ ni ṣèbára ti san gbabi ìdí rẹ kọjá. lẹ́mi bẹ́ẹ̀ ni wáyà ìsan ni. ṣé mo jẹ́ times ni. ṣé mo jẹ́ times ni. kò lè dùn mí fún ọ mo ti sọ lẹ́ẹ̀kan ó ní bó ṣe sọ̀rọ̀ gbogbo lẹ́lẹ̀ kan wo ó rí pé ó ti pàṣẹ kan rí kalẹ̀. ẹ̀yin àti ta ni. ẹ ṣe ní kọkọ yín ó dúró ọjọ́ tọkọ mi wá wọ́n nà yín pa ni. silence is the best answer for a fool lè gbọ́ yìí. fúlàlẹ̀ yín náà fúlàlẹ̀ yín náà tí yín ta ó bá ṣe rí ìwà rẹ̀ kọ́wọ́ kọ́ yín mọ́ ọdún ta ni. ibi ó yẹ ọ náà ló ti ẹkọ ọmọ kọsẹ̀ ó dáàbò orí nǹkan náà bẹ́ẹ̀ tún slippers lẹ́sẹ̀ orí bó ṣe sọ̀rọ̀ tí gbogbo ìṣiṣẹ́ rí kúnlẹ̀ ẹ̀lẹ́. òṣìrà ta mọ́ra sọ́ọ̀tì. ẹ pàṣẹ ayé ni bẹ́ẹ̀ ṣe wà ó mo ti mọ tí ì ṣe fún yìí sì kó bá yín lẹ́ẹ̀kan sí i ń sọ bọ́kọ mi àkóbá lè kóso nínú kan wá darí eke irú ìsọpọ̀ ẹ̀ bú. owó àgbàlagbà ẹ dàgbà ó ọba tẹ̀sí ń kẹ́yìn náà lẹ́bùlá ẹ mọ̀ sí làákà ìfà wíwọ àti tó kẹ́ bá ti jọ ń jáde tàbí máa ń kẹ́ kí lẹ́jọ́ ń kẹ́ ẹgbẹ́ra ẹ dìde sáwọn afáàní ọba kọ ní bó ti ń sàpọ́nlé èèyàn máa ń wé kó ọmọ àgbàlagbà tó bá ń gbọ́ aláwa sá aláwa mọ́rí yábà aláwa sá aláwa ẹ máa wọlé ẹ máa rọra ní béèrè ó ti yọ kò sí báńkì ẹ pẹ̀lẹ́ Assalamu alaikum. pẹ̀lẹ́ tí o ti mórí o. mo ní kí wọ́n á yẹ náà ni. ṣé kò sí. kò sí nǹkan tó pọ̀ jù bọ́rọ̀ ṣe ń lọ láàrin mi àti ẹ̀. àsọrí ó lè pé ọ sọ̀rọ̀ jù báyìí lọ bọ́ọ̀ ṣe ń la owó mi lórí ń sára tèmi bákàbákà èmi wò pé ní ẹ bá ti dùn yàn lọ́lé ayé ó lè dùn yàn lọ àdìjọ kí ó lóòótọ́ àmọ́ wà tètè ní làákà ìjùwọ̀ rẹ̀ ọmọ gbogbo gbàtàrà tí wọ́n ń tètè rí kí ó múlẹ̀ gan wọ́n ń tèkì ìwé ẹ̀rọ àwọn. mo gbàgbé pé adémọ kàgé ń gbà kọ́ náà ni wọ́n lè kọ́ wa ni. onímìnì gbogbo èèyàn tó bá ka kíláàsì kan náà kọ́ ni gbogbo wọn jọ pé wọ́n ti àwọn ẹlòmíràn ń rúpò òtí rúpò lójú mi òtún kankan òtí rúpò lẹ́mìíràn ẹ̀yìn mọ̀ ọ̀rọ̀ tó ń fẹ́ wá bá mi sọ àwọn jẹ́ ìgbà oníyànjú Abdulateef ló kọ̀ rẹ̀ àbó ti parọ́ ẹ̀. Abdulateef. àwọn ilà tí tèmi mọ̀ wọ́n lẹ́bùn nǹkan mọ̀ sọ́kún tó bá sì ń sọkún ayé máa ń pọ̀ wọn àjẹsí. ẹni ọba wá advice rẹ̀ bóyá kọ́ wá bó àti tí ọmọdé kéwòn rẹ̀ rí rẹ̀ ẹ kó mọ̀ pa á kí wọ́n jókòó nílẹ̀ kó wọ́n dúró lẹ́yìn rẹ̀. ẹ̀yin rògbò lọ́ ọ̀nà ọmọ gbogbo wa láàlú ọ̀tọ̀ọ̀tọ̀ lọ bàbá àgbà ìpínlẹ̀ tí ò sí mú rí ọ. àròlé àná bíi sọ̀sọ̀ ohun tí mo bá wá ojú gbogbo eléyìí tó ń sọ látara yìí lọ́dọ̀ ṣẹlẹ̀ ni pé bọ́rọ̀ ṣe ń lọ láàrin mi àti ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ àti gẹ́gẹ́ bí àwòkọ́ṣe táwọn ọmọ aráyé ń wò ṣé o mọ̀ pé àwa ń kọ́ àwọn ọmọ aráyé lẹ́kọ̀ọ́ gidi ni ìwà ẹ̀kọ́ tó wá jẹ́ pé ọwọ́ wa náà tún máa mọ́ bá àwọn ìwà burúkú. tí ọba bá fẹ́ káwọn èèyàn bá wà burúkú lọ́wọ́ rẹ̀ èmi rò pé bẹ́ẹ̀ bá ti dùnyàn lórí ayé èyí wọ́n ń bọ̀wọ̀ fún un àlejòjọ́ rẹ̀ kájọ kéwú nìkan náà àwọn bàbá ń da àdàpọ̀ torí kọ́lọ̀ ti gbà fún mi kò tí ì burú jù kọ́lọ̀ lè bá gbà fún wọn náà lónìí ọgbà ní oríṣi tó ń làágùn àpẹẹrẹ pé ìyá ti bọ́ ọmọ rẹ̀ bí ẹgbẹ́ sùn ẹ mọ̀ pé ẹ̀yìn fáànù inú ilé rẹ̀ yìí wọ́n ń jó báyìí wọ́n ń pariwo dé ta ni wọ́n kí mo ti wọ́ wáyé. gbàkádàrà ni nítorí pé ibi tó rí bá dání sí là á gbé. ẹ pẹ̀lẹ́ o bàbá kádàrá ṣe ọmọ ẹ̀yìn ẹni kó lóru tàbí kòrókòró ẹkú ìyá ẹni ìyá bá ti bá múlẹ̀ bí ẹgbẹ́ sùn àwọn ọmọ náà ń kọ́ ìjà òkú gbogbo kádàrá ni pẹ̀lẹ́ o kádàralistic tendencies àní dáhùn. àfáàrọ̀lé gẹ́gẹ́ bí nǹkan tó mọ̀ sọ̀rọ̀ bí nǹkan ṣe ń lò ní ìfẹ́ ìdáwó ṣe kó tó bí kó máa rí nìyẹn àwọn ọrùn kan wọ̀ gẹ́gẹ́ bí ẹni ọlọ́run síra wa kí wọ́n á ní wọ́n jẹ́ àwòkọ́ṣe láàrin àwọn tó ń kọ́ tó. ọtún mi ní kí wọ́n á bá ẹ sọ nìyẹn mọ́ wọn á gbàgbé ayé Al-Qur'an tó sọ pé kullul ilmi al-kamalu bihi. èyí tó bá wọn fún níyì jù nínú ìmọ̀ ni pé ìmọ̀ téèyàn mọ̀ tó wá lápá lára èèyàn téèyàn fi ń hùwà wò láti kó jẹ́ pé
àfà kékeré subhanallah àwọn ọ̀rọ̀ rẹ tó ń sọ nígboro kò dáa. àwọn ní tún àìdáhùn pa mi orí mi fẹ́ ló burú papọ̀. kí délé ń wò bí ẹni tó fẹ́ ló burú. mo kúnlẹ̀ ọ̀rọ̀ mo tó dá sọ́dọ̀ yín náà ni. wọ́n lọ sọ̀rọ̀ wá oṣù jókòó náà kàn tẹ́ wájú. ilé ìyá rẹ lọ́wọ́ ọ̀yá ìwọ kọ́kọ́ dìde bọ́bọ́tà ilé fẹ́ burú mi. dídá bọ́bọ́tà lé mi. dídá bọ́bọ́tà. mo lé mi. kí ló dé kí n lọ lẹ́nu. orí pé mo ń bọ̀ orí ẹ̀ fẹ́ burú mi. láti wéètì. rántí àyà sọ ọ̀gbọ́dọ̀ sọ kankan. sọ ọ̀ka kéwù jù mí lọ. wọ́n fẹ́ máa sọ pé ìgbéraga ni ó síwájú parọ́ yóò bá sọ bẹ́ẹ̀. ṣé o Adam Abdullahi Ali lórí ó ṣe báyìí náà ṣe kọ́ wa. ọmọ tó rí ìrẹ́ bá burú bá yóò burú délẹ̀ náà gbogbo wa tó ń wú gbogbo ọ̀rọ̀ tó ń sọ yìí ọ̀rọ̀ aláìlọ́pọlọ ni ọ nímọ̀ rárá ni ọwádùn iwájú mi ò ń kéwú. èmi ò nímọ̀. tọ́lá abdul hilmi fari dọ́tun ala kulli mùsùlùmí. wá mùsùlùmí ọ nílà àká ìrara mọ́ ni. wọ́n ló dé tí wọn náà ń wú bàbá yìí. fìlà ló dé. gbogbo kí òyìn sì ń bẹ lórí rẹ kó máa yẹ kó máa fi ṣìwà ìwà dáadáa ló yẹ ká máa rí. wọ́n jẹ́ ń fàdánwò kan o. ọ fàdánwò kan mi. wọ́n jẹ́ ń fàdánwò kan o. subhanallah. ọlọ́run sọ pé ẹ bẹ̀rù àwọn èèyàn kan kẹ́ ẹ tó bẹ̀rù òun. bẹ́ẹ̀ni. irú àwọn tó yẹ kẹ́ ẹ bẹ̀rù kẹ́ ẹ tó bẹ̀rù ọlọ́run. àwa rèé. lọ́nà wo. lọ́nà wo wo ni máa fàyè hàn o. ọ fàyè hàn mi. máa fàyè dààmú rẹ o. àfáàní mi. kí ló fà. subhanallah. lẹ́nu rẹ. àbórí yẹ burú dànù. a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. mo kẹ́rù mọ́ lóògùn orí ẹ burú ni. síta ni. orí ẹ burú ni. mo fàdánwò kan mo pè aláwọ̀ tajú padà ayé kò tó rí mi pè má ti pa ọ́. ọ̀ ń pariwo pa àjọ kéwú àjọ nímọ̀ èmi tí mo kéwú tó tí mo tún lóògùn. ìkàlẹ̀ mi ìkàlẹ̀ mi. àwọn kéwú tá a mọ̀ káwọn ọmọ ń ta àwọn èèyàn mọ̀ kọjá ẹ̀pẹ̀lẹ́ àfa àmọ́ ń kọ̀rọ̀ yàrá ìkànnìyà. àbàtẹ́jẹ́ o. mo ti sí ọ̀dẹ̀ àmàlì ọ̀ ń bá mi lẹ́nu òun wó tó wúrò òun mú mi dáhùn ọ̀n ta pápá lọ́wọ́ kó jàgùdà parí ọrùn sùn làpárò òkú sí mo ti pa ọ́. fàrífúni kọ́bùnà hàn tá àbùkù rẹ̀ fàlámi hàn dárí fúni fàkẹ́ ìfàyà àbùkù rẹ̀ ọlọ́ọ̀ni ẹ̀ mọ̀ mí kí ẹ tó sìn mí tó ọ̀bá mọ̀ mí kó tó di pọ́ bẹ̀rẹ̀ sí ní sìn mí sí kú sí lọ́mọ sùn orí ẹ burú ni. mo dọ́ọ̀gù kọ́mọ dà fún àwọn ọmọ ẹgbẹ́ wa palẹ̀ mọ́ òkú. subhanallah. a'udhu billahi minash shaitani rajim bismillah. a'udhu billahi minash shaitani rajim. Allah wòlé. wàhálà kú wò lè wà lọ. àròlé ànábì. ó ń fi kú lé mi. subhanallah. kí ni mo ṣe? a'udhu billahi minash shaitani rajim bismillah. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم ولا الكرهان الحكيم ولا لا حول ولا قوة إلا بالله العظيم اللهم ولا قوة ولا نشاء له wọ́n fi iṣẹ́ rẹ̀ ṣọ́ mi wọ́n fi iṣẹ́ rẹ̀ ṣọ́ mi wọ́n là mí nínú ogun ayé má jẹ́ kí pa àfa àròlé ànábì ká mi wọ́n là pé mi ò mú nǹkan mọ́kàn ọlọ́run wá wọlá pé ìwọ ló ní ká máa pè ọ́ mo dẹ̀ ń pè ọ́ mo ń pè ọ́ ọlọ́run ọba mi ò mú nǹkan mọ́kàn ọlọ́run kí wọ́n ló dé tó dé pé ẹni tó wá ń ṣe nǹkan mi tó yàtọ̀ sí ìwù tiwọ̀ ọlọ́run ọba ló wá fẹ́ lékè mi ló ń fikú lé mi ọlọ́run tó bá jẹ́ pé ìwọ ni mò ń sìn tí mo mú nǹkan kan mi mẹ́sìn Islam tí mo pè nǹkan mi lẹ́yìn ìwọ ọlọ́run ọba wá wọlá pé ìwọ náà ló pé ló ní ká máa pè ọ́ ó sì mọ̀ jẹ́ wa mo á fi ìdàwọ́ ọlọ́run ọba tí ń jẹ́ sẹ́ẹ̀fì láì mo fi bẹ̀wọ́ ọlọ́run ọba kó o fi ṣọ́ mi kó o fi là mí lọ́wọ́ àrólé ànábì tó fi kú lé mi má jẹ́ kípa rẹ̀ ká mi. ọlá bisimilayi rahman rahim ya gata lawule akọr mọ̀rọ̀ bàtú wọ́ṣẹ̀ tẹ́sẹ̀mí la kó àmì kọ́ni ìtàlátù láwọ̀ akbar sẹ́ẹ̀fì láì sẹ́ẹ̀fì láì sẹ́ẹ̀fì láì ìdàwọ́ ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀. ilé kí òwúlẹ̀ lẹ́ẹ̀ ti wá kẹ́ tó wá sọ́dọ̀ mi. Afárò lè àná bí o. ilé kí àfárò lè àná bí lẹ̀ ti wá kẹ́ tó wá sọ́dọ̀ mi. Assalamu alaikum. Wa alaikum salam. ẹni sọ̀rọ̀.
ilé kí àfáà rẹ̀ lànà bí ẹ̀rí ẹ̀ ti wá. ibẹ̀ ṣe mú àrọ́dọ̀ tí yín lọ́rùn ni. rárá o àmọ́ ọjọ́ tá a bá múra bí eléyìí àfáà ò kì í sọ̀rọ̀. ó ti yé mi ó ti yé mi àmọ́ ọlọ́dọ̀ tí wá ń bì àwọn kan yín ní kéwù gidi a sì kan yín bẹ́ ṣe múra gẹ́gẹ́ bí ẹlẹ́sìn ìsìlámù tó ti yé yín. Salamu alaikum. Wa alaikum. Ṣàdédé ni mo rí àfà Mọ̀ṣúdù àti Ájì Aminat tí wọ́n ń jà. Bá béèrè lọ́wọ́ wọn pé kí ló ṣẹlẹ̀. Lọ bá ní àfà Mọ̀ṣúdù fún alájà wọ́n ti fún lóyún. Jálàjálà. Mo ṣe ní nkó àwọn méjèèjì ká máa bọ̀ lọ́dọ̀ yín kẹ́ wá yanjú ẹ̀. Àfà Mọ̀ṣúdù àfà ẹ̀wọ̀n ní kí bó ti rí ni alájà sọ. Subhanallah. Alájà rẹ̀. Sá. Ẹ máa lọlé bá ti tìrọ̀ lẹ́kẹ́ wá kẹ́ mú àdáadáa o ẹ̀yin bóyá ẹ̀tẹ̀lẹ̀ fún mi. Ẹ ṣàfà. àfàjámọ́ láyà ṣẹ̀rù bá wọn pa wọ́n àfàjàǹjàlútì. ayé ò ṣe é dábí wọ́n wá kí mi báyìí ó kí mi àti wà mí. àfáàlà títa rò pin gan-an pé ò ní dáa fún un láti rí òsùnkún tó adídí méjì òun ti ń fò káàkiri báyìí tí wọ́n ń ṣe wáàsí káàkiri àti táwọn ayé ọmọ tẹ́lẹ̀ ó ti dẹni wọ́n fẹ́ rí àwọn tá a wá rò pé à ń gbádùn ayé gbogbo àwọn tá a fi ń gbádùn ayé ra àwọn láàrin wọn yìí èyí ìyàwó ò lọ àwọn ilé kéwú dẹni àwátì ajálásì mi ni gbó ti yí lórí èmi alára tí ẹni wà lágídí méjì ayé wọn mi gan ọ̀sán jù lórí rẹ ṣé kádàrá ni ká pélé ní àbá fọwọ́ àfáàlàtì tàbá yí tẹ́lì ara àfáàlàtì tí ọmọ ṣe wá sí táwọn èèyàn mọ fílẹ̀ láti bí ẹ sì rò pé ó ní jẹ́ nǹkan kan náà ayé kò ní sunkún gbogbo láti tí wọ́n mọ̀ wọ́n yan orí ẹkún wálé ayé ni ọmọ dáràn ọmọ kò bára mi o ayé ń gbádùn mi wọlé mi náà kì í sáré gbádùn ayé àṣegbádùn àti ìfà bí wọ́n ń fàyàn lápòyà táyé bá lóòjọ́ tó bá ṣọ́ra wọn là ọ̀pá tó bá wá ló fẹ́ píìsì wọ́n tún lè bírèkì rẹ pieces ẹ̀sọ̀ pẹ̀lẹ́ láyé gbà ó àwọn alánà àti ráyé tán gbé o ìgbé ayé wọn sì ti dẹ̀kọ́ fún lónìí olónìí ni kó wá ṣọ́ra káwọn ọlọ́lá lè bá pàtẹ́wọ́ fún yóò jẹ́ bẹ́ẹ̀ tó bá rántí orúkọ rẹ ẹlòmíì ò gbé ọrẹ ẹlòmíì ò ṣàdúrà ìwà tó bá wù ní ó fààyàn ayé bẹ́ẹ̀ sáwọn buhari ayé jìtì ní sáwọn buhari. àbá mi ni àfàjàǹjàlútì. àfà mi ni àfàjàǹjàlútì. bọ́n ṣe ń kọ́ wa ní kéwú lọ́tún jà wá lọ́rẹ́ sí àfàjàǹjàlútì. bọ́n ṣe ń kọ́ mọ́ ní kéwú tó lọ́tún jọmọ̀ lọ́rẹ́ sí àfàjàǹjàlútì. àfà ṣíbòbò ṣíbòtì ṣíbòtì ṣíbòbò. àfàjàǹjàlútì. àfàjámọ́ láyà ṣẹ̀rù bá wọn pa wọ́n àfàjàǹjàlútì. ọ̀fà
tẹ̀sùn bí yóò faná mọ́ àfa jàǹjàlùtì. Àfa tó fa tẹ̀sùn bí yóò tó tún faná mọ́ àfa jàǹjàlùtì. Àfa wa ni òye. Àfa wa o gbádùn sọ̀rọ̀ ni. Gbádùn sọ̀rọ̀. Àfa tó já. Àfa tó dán já sí rẹ̀ ní. Lẹ́yìn kọ̀nà níbikíbi ní oró sí oró ó ń lọ. Àfa fàájà. Ẹni ò gbọ́ láwẹ̀